A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lẹ́yìn ìgbàjarè tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ké lórí bí àwọn adàlúrú ṣe ń ya wọ ìpínlẹ̀ rẹ̀ láti gbùngbùn àríwá, iléeṣẹ́ ọlọ́pàá, àmọ̀tẹ́kùn àti OPC ti lérí láti dẹ́kun ìwà àwọn adàlúrú bí wọ́n ti ní àwọn ti pèsè àlékún ààbò tí ó dúró wámúwámú. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni gómìnà Mákindé ké gbàjarè wípé àwọn adàlúrú tí iléeṣẹ́ ológun lé kúrò ní ẹkùn àríwá ìwọ̀ oòrùn ti ń sá wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wá fi ara ṣoko. Níbi ìpàdé 2025 Interfaith Service tí ó wáyé ní ọjọ́ Ajé ni gómìnà ti sọ àsọdájú wípé ìjọba ti pinnu láti fín àwọn adàlúrú wọ̀nyí kúrò ní ìpínlẹ̀. Nígbà tí wọ́n fèsì sí gbàjarè gómìnà, ní adarí àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo, Olóyè Adétúnjì Adélẹ́yẹ ṣe àfihàn wípé òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn 100 ni wọ́n ti taari sí ìjọba ìbílẹ̀ 18 tí ó wà ní ìpínlẹ̀ Ondo. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ni Adélẹ́yẹ ti ní pẹ̀lú àjọṣepọ̀ àwọn àjọ agbófinró yòókù, àwọn ti pèsè oríṣiríṣi ìgbésẹ̀ láti rí wípé wọ́n dẹ́kun ìrìnàjò àwọn adàlúrú sí inú ìpínlẹ̀ wọn. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Wilfred Afọlábí náà sọ wípé àjọṣepọ̀ wà pẹ̀lú àmọ̀tẹ́kùn láti dáàbò bo ìpínlẹ̀ àti gbogbo ẹnu ibodè. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní adarí àmọ̀tẹ́kùn ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́, ajagunfẹ̀yìntì Colonel Bisiriyu Ọláyanjú ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn agbófinró. Ọláyanjú ní iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, gbogbo wọn ni kí wọ́n ké sí, tí wọ́n ní kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. Bí àwọn wọ̀nyí bá darí, ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ẹ̀ka àmọ̀tẹ́kùn ní ẹkùn àríwá bíi Ògùn, Èkìtì, Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti fi ìgbésẹ̀ wọn hàn lórí ọ̀nà láti gbógun ti ìwà àwọn adàlúrú ní ìpínlẹ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àlùfáà ìjọ Àgùdà àná tí ó lo ọdún 17 lẹ́nu iṣẹ́ Olúwa, Dókítà Echezona Obiagbasogo ti kéde ìkọ̀wé fipò sílẹ̀ kúrò ní iṣẹ́ ọgbà àjàrà bọ́ sí ẹ̀sìn àbáláyé African Traditional Religion. Obiagbasogo tí í ṣe olùkọ́ lórí ẹ̀sìn àbáláyé láti Ifásitì Nnamdi Azikiwe ní ìlú Awka ṣe àfihàn yìí níbi ó ti ń ṣe àgbékalẹ̀ àwáwí lórí PhD, Defense of his PhD pẹ̀lú àkọlé Rainmaking and Control in Igbo African Medicine, a case study of Isieke Ihiala Local Government Area, Anambra State. Níbẹ̀ ni ó ti ṣàlàyé èròǹgbà rẹ̀ láti yí padà kúrò ní iṣẹ́ Olúwa ní ìjọ Àgùdà bọ́ sí ẹ̀sìn àdáyébá. Ó ṣàlàyé wípé Áfíríkà kún fọ́fọ́ fún àṣà, ìsun àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn tí wọ́n kó wa lẹ́rú ṣe àfihàn. Ó ní lẹ́yìn tí òun ti lo ọ̀pọ̀lọpọ̀ oṣù fi kọ́ṣẹ́ lọ́dọ̀ oníṣègùn ìbílẹ̀ ni ó ní àfojúsùn láti gbárùkù mọ́ ṣíṣe àwárí àṣà ilẹ̀ Áfíríkà tí ó ti sọnù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí iléeṣẹ́ ológun lórí bí wọ́n ṣe pàdánù òṣìṣẹ́ ológun 6 nínú ìkọlù tí ó wáyé ní ìpàgọ́ àwọn ológun ní Sabongida, Dambra, ìpínlẹ̀ Borno ní ọjọ́ 4 oṣù Kínní ọdún 2025. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní. Bí ó ti ní, Tinubu fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àwọn akọni tó ṣubú nídìí ìjà fallen soldiers. Ó ní ìgbìyànjú wọn àti dáàbò bo orílẹ̀-èdè kò lè parun láíláí. Ọ̀nànúgà ní ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí ààrẹ Tinubu pè fún ìwádìí tó jinlẹ̀ láti ṣe àwárí ohun tí ó dìrọ̀ mọ́ ikú wọn kí èyí lè jẹ́ ẹ̀kọ́ àti láti dènà irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Bákan náà ni ààrẹ gbóríyìn fún iléeṣẹ́ ológun lórí ìgbésẹ̀ oníkánmọ́kánmọ́ láti tètè fèsì pẹ̀lú ọkọ̀ jagunjagun òfurufú tí ó yọrí sí ìfẹ̀míṣòfò àwọn adàlúrú àti ohun ìní wọn bí wọ́n ṣe fẹ́ gbìyànjú àti fẹsẹ̀ fẹ́ ẹ. Èyí ṣe àfihàn wípé lákọni iléeṣẹ́ ológun wà bí ìbọn láti gbógun ti àwọn ọ̀tá orílẹ̀-èdè kí wọ́n sì ṣẹ́gun
ìṣẹ́gun wọn. Ìgbésẹ̀ wọn jẹ́rìí sí ìgbìyànjú wọn àti palẹ̀mọ́ àwọn adàlúrú kúrò láwùjọ kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Cross River Bassey Otu ti fi ìyàlẹ́nu rẹ̀ hàn sí ikú Commissioner for Tourism and Culture Ọ̀gbẹ́ni Abubakar Ewà. Kọmíṣánná di olóògbé nírọ̀lẹ́ àná sí ilé-ìwòsàn aládàáni kan lẹ́yìn tí ó bá wọn kópa nínú ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ SEC níbi tí ó ti bá wọn dá sí ọ̀rọ̀ kí ó tó wá tọrọ àyè láti yẹ̀bá kúrò nínú ìpàdé. Nínú àtẹ̀jáde òní ni gómìnà ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn láti ọwọ́ agbẹnusọ Nsagir ní ìlú Calabar. Ó ṣe àpèjúwe olóògbé kọmíṣánná ní ẹni tí ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ tí ó ti mú ìdàgbàsókè bá ẹ̀ka iṣẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ tí èyí sì ń fa àwọn olókoòwò mọ́ra láti wá ṣe ìdásílẹ̀ ibi ìgbafẹ́ tourist sites. Gómìnà ní ìpínlẹ̀ ti pàdánù ohun tí ó ṣe iyebíye nítorí gbogbo ìgbìyànjú rẹ̀ láti ṣe ìgbélárugẹ àṣà wọn tó kún fọ́fọ́ ni àwọn yóò ṣe àfẹ́rí. Bí ó ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí, ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ olóògbé tí ó kú lẹ́ni ọdún 62. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Embassy United States tó wà ní ìlú Àbújá àti Consulate General ní ìpínlẹ̀ Èkó yóò wà ní títìpa lónìí ọjọ́ 9 oṣù Kínní ọdún 2025 fún ìgbà díẹ̀ láti fi bu iyì fún olóògbé ààrẹ orílẹ̀-èdè US àná Jimmy Carter. US Mission lórílẹ̀-èdè Nàìjíríà ni ó mú ìkéde yìí wá lánàá Ọjọ́rú lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Carter tí ó di olóògbé ní ọjọ́ 29 oṣù Kejìlá ọdún 2024 lẹ́ni ọgọ́rùn-ún ọdún sìn gẹ́gẹ́ bí ààrẹ 39 orílẹ̀-èdè US láàrin ọdún 1977 sí 1981. Carter ni wọ́n mọ̀ fún àfojúsùn rẹ̀ láti pèsè àlàáfíà, ìjọba tiwantiwa àti ẹ̀tọ́ ọmọnìyàn. Bákan náà ni ó kọ oríṣiríṣi ìwé pẹ̀lú ìgbìyànjú ìdúnàádúrà láti mú àlàáfíà jọba. Òun ni ààrẹ orílẹ̀-èdè US àkọ́kọ́ láti ṣe àbẹ̀wò sí Nàìjíríà, bí ó ti mú ìbáṣepọ̀ tó dán mọ́rán wà láàrin US àti Nàìjíríà, tí ó sì ṣe àtìlẹ́yìn fún ìjọba tiwantiwa orílẹ̀-èdè. Títí láé ni iṣẹ́ rẹ̀ yóò máa fọn rere rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kò dín ní 2,000 ilé-iṣẹ́, ilé ìtajà àti àwọn ilé mìíràn tí ó ti parun tí ó kéré tán ènìyàn 5 di olóògbé sínú ìṣẹ̀lẹ̀ iná tí ó wáyé ní àwọn agbègbè ní Los Angeles. Agbègbè 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ṣe àwárí òkú 5 ní Altadena níbi tí iná ọ̀hún ti ṣẹ́yọ lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun, tí kò fún àwọn olùgbé láàyè àti tètè mórí bọ́. Títí di ọ̀sán Ọjọ́rú ni iná yìí ti ba ilé tí ó lé ní 15,800 acres jẹ́, pẹ̀lú ilé tí ó lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù dọ́là. Adarí iléeṣẹ́ panápaná ní Los Angeles, Anthony Marrone, jábọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mí kan kò sọnù ní agbègbè Palisades, ọ̀pọ̀ tí wọn kò tètè ríbi mórí bọ́ ni wọ́n fi ara ṣèṣe lọ́pọ̀lọpọ̀. Wọn kò tíì mọ ohun tí ó ṣe okùnfà àwọn 5 tí wọ́n gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ iná ní Hilton. Bákan náà ni wọn kò tíì mọ ohun tí ó ṣe okùnfà ìjàmbá iná yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè US Joe Biden ti fi ìgboyà rẹ̀ hàn wípé òun ìbá fi ẹ̀yìn ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Donald Trump gbolẹ̀ níbi ìdíje du ipò ààrẹ bí kì í bá ṣe wípé òun jọ̀wọ́ ìgbésẹ̀ àtúndì ìdìbò nínú oṣù kọkànlá. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní Biden ti ní òun kò ní àrídájú wípé okun rẹ̀ sì lè gbé ìṣèjọba ọdún 4 mìíràn. Biden ní òun ti wà ní ẹni ọdún 82 84 báyìí. Ta ni ó mọ bí òun yóò ṣe rí bí òun bá máa fi tó ọdún 96. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.